Ẹ káàsán àsìkò déédé àsìkò yìí jákèjádò àgbáńlá ilẹ̀ tí náà fàní àti máa wò ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìpín láti ìkànnì yìí. Olúṣọlá Oyèlẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó sọ nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àtìlẹ́yìn lórí ìpinnu ìgbédèkè ọjọ́ orí ọdún 18 fún àwọn tí wọn yóò máa jókòó ìdánwò wáyẹ́kì àti ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ fásitì. Àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn afurasí ajínigbé 11 ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì rí àwọn nǹkan ìjà ogun olóró gbà lọ́wọ́ wọn. Ìkan lára àwọn ọ̀gá ẹ̀ṣọ́ aláàbọ̀ ẹnubodè ilẹ̀ wa ní kọ́sítọ́ọ̀mù eléyìí tí wọ́n jí gbé lọ ni wọ́n ti padà bí. Ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ondo ti ju olùṣọ́ àgùntàn kan sí inú ọgbà ẹ̀wọ̀n. Nínú ìkọlù tuntun èyí tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna, àwọn ajínigbé ti jí àwọn èèyàn tí wọ́n tó 22 gbé tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn kan ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpinnu tuntun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sì ní gbéyẹ̀wò lórí ìgbédèkè ọjọ́ orí fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọn yóò máa jókòó ìdánwò wáyẹ́kì àti ìdánwò àti ìgbaniwọlé sílé ẹ̀kọ́ fásitì. Òun náà ló fi mú kí àwọn ilégbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà yan àwọn ìgbìmọ̀ tó rí sí ètò ẹ̀kọ́ tí wọ́n ti sọ èròǹgbà wọn lórí rẹ̀. Ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní ọ̀jọ̀gbọ́n Tairu Mamanu ní oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ló sọ wípé ìgbésẹ̀ ọ̀hún náà ni yóò bẹ̀rẹ̀ ní ọdún tó ń bọ̀ bẹ̀rẹ̀ láti oṣù keje náà ọdún 2025 wípé ọjọ́ orí àwọn tí wọn yóò máa náǹfààní àti jókòó ìdánwò wáyẹ́kì náà ni yóò gbọ́dọ̀ máa pé ọmọ ọdún 18 yàtọ̀ sí àwọn nǹkan míì. Bákan náà ni ó sọ pé ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ fásitì náà ni wọn yóò fi ọjọ́ orí ìgbédèkè náà sí. Wọ́n kéde eléyìí lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde nínú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ ọ̀hún náà láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n jọ̀tọ̀ kúlò lónẹ́ka ètò ẹ̀kọ́. Ọjọ́bọ̀ Thursday àná ẹni tó jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ tó ní sí ètò ẹ̀kọ́ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn aṣòfin Mark Uzeni òun náà ni ó ń fi ọ̀rọ̀ rẹ̀ lélẹ̀ lórí ìpinnu tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ wípé irú ìpinnu yìí òun náà ni kò ṣeé dá padà mọ́. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ìgbìmọ̀ tó rí sí ètò ẹ̀kọ́ àti ètò ìdánwò ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà dé iwájú ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà yan Tajudeen Abbas. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna ti rọ́wọ́ tó àwọn afurasí ajínigbé 11 tí wọ́n sì ti rí àwọn nǹkan ìjà olóró gbà ní ọwọ́ wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó náírà tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń ṣe ìkọlù sí wọn jákèjádò ìpínlẹ̀ ọ̀hún náà. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́bọ̀ Thursday àná látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà ní Superintendent of Police Mansour Hasan ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn rọ́wọ́ tó wọn nínú ìgbésẹ̀ tí wọ́n sọ pé wọ́n gbé nígbà tí wọ́n jí àwọn kan gbé ní ọjọ́ 14 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí nígbà tí wọ́n ju àwọn kan sílẹ̀ ní ọjọ́ kejì nígbà tí wọ́n jí wọn gbé. Hasan fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá ọ̀hún náà gbé ni wọ́n gbé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọlọ́dẹ ní agbègbè ọ̀hún náà nígbà tí wọ́n ṣe ìkọlù sí gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ Lérè nígbà tí wọ́n sì rọ́wọ́ tó àwọn afurasí 5 kan níbẹ̀ tí wọ́n gba nǹkan ìjà olóró lọ́wọ́ wọn àti ọ̀kadà pẹ̀lú àwọn fóònù ìléwọ́ pẹ̀lú bí wọ́n tún ṣe rọ́wọ́ tó àwọn 6 míì ní agbègbè kan tí wọ́n sì rí ìbọn AK-47 gbà lọ́wọ́ wọn àti ìbọn ìléwọ́ ti tòyìnbó 2 tí wọ́n rí gbà lọ́wọ́ wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n rọ́wọ́ tó wọn ní agbègbè Tafa tí ń bẹ níjọba ìbílẹ̀ Kangako ní ìpínlẹ̀ Kaduna. Ìkan lára àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbọ̀ ẹnubodè ilẹ̀ wa ìyẹn kọ́sítọ́ọ̀mù ní ìpínlẹ̀ Kaduna Abubakar Maliki eléyìí tí wọ́n ní ó di àwátì
ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìgbà tí ó lọ kọ ìdánwò àti lè sún síwájú lẹ́nu iṣẹ́ rẹ̀ tó sì fẹ́ padà sí ìpínlẹ̀ Kánò tí wọ́n jí gbé. Ó náà ni wọ́n ti padà rí. Àtẹ̀jáde ọ̀hún náà ni ó ń jáde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún ẹ̀ṣọ́ aláàbò ẹnubodè ilẹ̀ wa Nura Abdullahi tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó sọ pé pẹ̀lú inú dídùn àti ayọ̀ làwọn kéde wípé ọ̀gbẹ́ni Maliki òun náà ni àwọn ti rí gbà padà lọ́wọ́ àwọn ajínigbé tí àwọn sì ti mú un tó sì ti padà darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀sán àná pẹ̀lú ayọ̀ àtàláfíà nígbà tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún náà tí wọ́n fi tinú dídùn àti ayọ̀ kí káàbọ̀. Ilé-ẹjọ́ májísírèètì ní tí tó jókòó sílùú Àkúrẹ́ tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Oǹdó náà ló ti ju olùṣọ́-àgùntàn kan tó jẹ́ olùṣọ́-àgùntàn ìjọ Kerubu Olúṣẹ́gun Victor sí ọgbà ẹ̀wọ̀n látàrí tí ó ṣe ìfipábánilòpọ̀ tó sì fún ọmọdébìnrin kan lóyún. Arákùnrin ọ̀hún náà tó jẹ́ olùṣọ́-àgùntàn ló jẹ́ ẹni ọdún mọ́kànléníọgbọ̀n náà ni wọ́n gbé wá sí ilé ẹjọ́ ọ̀hún náà látàrí ìwà ìbàjẹ́ èyí tó wò lẹ́yìn ìgbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò àbọ̀-ara-ẹni-làbò lóyún NSCDC tí wọ́n fi ọ̀rọ̀ náà tó wọn létí tí wọ́n sì gbé wá sí ilé ẹjọ́ ọ̀hún náà wípé ó ti fún àwọn tí ó jẹ́ ọmọ ìjọ rẹ̀ tí wọ́n sì jẹ́ ọmọ kéékèèké 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fún wọn lóyún tí ọwọ́ pálábá rẹ̀ tó sì ṣẹ́gi. Victor òun náà ni ó hùwà ìbàjẹ́ òun náà ní ọjọ́ 21 oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí ní agbègbè ọba ilé níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀sùn ọ̀hún náà kàn ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹ̀ṣọ́ aláàbò àbọ̀-ara-ẹni-làbò ìlú David Eburuku òun náà ló sọ pé ìwà tó wù yìí òun náà ló tako àwọn òfin ti ìpínlẹ̀ Oǹdó ti ọdún 2007 tí ìjìyà sì wà fún nínú ìwé òfin ọ̀hún. Olúṣẹ́gun Victor ẹni ọdún 21 níbi nǹkan bíi aago kan ọ̀sán ní ọjọ́ 24 oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí ní ojúlé 73 ní òpópónà Òwòdé ní òpópónà pápákọ̀ òfurufú ọba ilé nílùú Àkúrẹ́. Òun náà ni ó hùwà láabi òun náà tó fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin kan tó rúkọ rẹ̀ jẹ́ Precious Olímẹsẹ́mìkì ẹni ọdún 15 tó hùwà ìbàjẹ́ ọ̀hún náà àti àwọn ọmọ míì. Adájọ́ májísírèètì Táíwò Lẹ́bì náà ni ó gbé ìgbẹ́jọ́ ọ̀hún náà kalẹ̀ tó sì sún ìgbẹ́jọ́ ọ̀hún náà sí ọjọ́ 19 oṣù tá a wà nínú rẹ̀ yìí ṣùgbọ́n tó ní kí wọ́n lọ tọ́jú rẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n náà títí di wọn yóò fi ṣe ìgbẹ́jọ́ ọ̀hún. Nínú ìkọlù kọgbà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti jí gbé nínú ìkọlù kọgbà eléyìí tó ṣẹlẹ̀ ní abúlé Mani nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ Chinku ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí arábìnrin kan àti ọmọ rẹ̀ 3 gbé ní òwúrọ̀ àná ọjọ́bọ̀ Thursday. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mọ̀lẹ́bí 6 kan náà ni wọ́n tún jí gbé tí wọ́n sì kó gbogbo wọn lọ sí inú igbó. Wọ́n ní àwọn 19 náà ni wọ́n ti jí gbé ní abúlé Mani yìí tí ó dojúkọ ìjọba ìbílẹ̀ Chinku ní ìpínlẹ̀ Kaduna ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé orúkọ àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún náà ni kò tí ì fara wọn ṣùgbọ́n tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti ń gbìyànjú láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn akọ̀ròyìn létí wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ níbi nǹkan bíi aago 10 àṣálẹ́ ìjẹta mọ́ òwúrọ̀ àná ibi tí arákùnrin kan Adeleke tí wọ́n ní wọ́n ti yanjú aáwọ̀ láàrin àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún náà kó tó di wípé ìbọn bẹ̀rẹ̀ sí ní rò ní kíkankíkan. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna náà ASP Monsur Hasan òun náà ni ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ẹ̀yà ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní ìjọba lọ fún ti ọ̀sán òní yìí. Fún àwọn ìròyìn síwájú sí ẹ má gbàgbé láti máa kàn sí wa lórí ìpapọ̀ àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀
ti Instagram gbàgede ìmọ̀ _22 YouTube wa bàbá gbàgede ìmọ̀ TV yóò ṣeṣe o fún ìpolówó ọjà ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí Olúṣọlá Oyèlẹ́kàn ló ti mú ròyìn òun náà wá sí ojú òòrùn àti iṣẹ́ tí ìgbọ́yìn ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń bọ̀ wá á pọ̀ pẹ̀lẹ́sẹ̀ ẹ̀mọ̀ yáṣẹ́ o. Audio Jungle.